Gbẹnu dakẹ latigba tó ti wà níjọba lebi ti ń pa àwọn ọmọ Nàìjíríà. Bwala sọ̀kọ̀rọ̀ sí Atiku. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí ìpolongo ètò Daniel Bwala ti sọ pé láti ọdún 1999 tí Alhaji Atiku Abubakar ti jẹ ìgbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ni ebi ti ń pa àwọn aráàlú. Alhaji Atiku ẹni tó jẹ́ ìgbákejì ààrẹ fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láàrin ọdún 1999 sí 2007 ló sọ lórí tẹlifíṣàn kan láìpẹ́ yìí pé òṣì àti ebi ló fà á tí ètò ààbò fi mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n Bwala sọ pé irọ́ pátápátá ni Atiku ń pa. Ó ní kì í ṣe àsìkò ìṣèjọba Tinubu ní ebi àti ìnira bẹ̀rẹ̀. Ó ní ṣe ni ọkùnrin olóṣèlú yìí ń wá gbogbo ọ̀nà láti fẹnu tẹ́ńbẹ́lú ìṣèjọba tó wà lóde. Bwala sọ síwájú pé ẹni tí ojú rẹ̀ bá fọ́ tí etí rẹ̀ sì di nìkan ni kò ní gbọ́ tí kò sì ní rí onírúurú iṣẹ́ ìdàgbàsókè tó ń lọ káàkiri lẹ́kajẹ̀ka lórílẹ̀‐èdè yìí lábẹ́ ìṣèjọba Tinubu. Ó ní kò sí abẹ́ ìṣèjọba kan tí àwọn ọmọ Nàìjíríà kò ti pariwo ebi, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣèdájọ́ ìṣèjọba kọ̀ọ̀kan nípasẹ̀ ìgbésẹ̀ tí wọ́n bá gbé láti mú nǹkan rọrùn.